نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. ní tẹ̀síwájú àlàyé tí a ń bá bọ̀ nínú al-Qur'an al-Karim, èyí ni àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Suratul Maidah aya 75 ibẹ̀ ni a ti dúró. A máa tẹ̀síwájú nínú aya 76 ibẹ̀ láti tẹ̀síwájú insha Allah ta'ala. Àmọ́ kí a tó lọ sínú aya tí a ti bẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an lẹ́ni, a fẹ́ jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa kíyèsí ìbáṣepọ̀ as-sila bayna al-ayati as-sabiqah wal-ayati al-lahiqah. ìbáṣepọ̀ min haythu al-insijam al-ma'nawi, ìbáṣepọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìtumọ̀ wat-tasalsul al-mantiqi, àti bí ọ̀rọ̀ bọ́lọ́run ṣe máa ń fi ọ̀rọ̀ tẹ̀léra wọn tí kò ní sí ìyapa níbi ìtumọ̀ níbàámu sí bí Allah subhanahu wa ta'ala bó ṣe tó àwọn àyátù al-Qur'an. Gbogbo eléyìí ń tọ́ka sí i'jazul Qur'an, ipa al-Qur'an yìí ọ̀rọ̀ Ọlọ́run ọba dẹ́dà ò ní ṣe. Ẹ̀rìpínú àyà tí a tú sáájú ká tó lọ sínú àyà eléyìí tí a tú lé ní insha Allah. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba ní mal masihu ibnu maryama illa rasul qad khalat min qabli ir-rusul wa ummuhu siddiqah kana ya'kulani at-ta'am انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون. Ọlọ́run ọba dẹ́dà, Ọlọ́run ọba ní mal masih ibnu maryam. Al-Masih laqab ni fún Ànábì Ìsá ọmọ Maryam. A ti ṣàlàyé ilé fún wa ní jókòó tó ṣáájú wípé kò túmọ̀ sí savior. A ti ṣàlàyé fún wa Al-Masih wọ́n mú jáde látara masaha, ẹni tí ma ń fọwọ́ pa nǹkan, yóò fọwọ́ pa aláàrẹ̀ bí idhnillah, pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run aláàrẹ̀ yóò sì ní àlàáfíà. Àwọn ènìyàn ma ń sọ̀yàn ní orúkọ látara nǹkan tí èèyàn ma ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n sọ lórúkọ látara nǹkan tí wọ́n ma ń ṣe ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n ń pè ní al-Masih. Ọlọ́run náà sì tún fi orúkọ yẹn rinlẹ̀ fún látara ìṣe rẹ̀ làwọn èèyàn fi sọ ní orúkọ yìí. Masaha wa huwa al-masih, ẹni tí ma ń fọwọ́ ra ara aláàrẹ̀
tọ́lọ́n sì máa ń ní kí aláàárẹ̀ ò lálàáfíà. àmì ìtumọ̀ jáde látara ìtumọ̀ sáhá yẹsẹ̀ ẹni tó máa ń rìnrìn tó ṣe pé ẹ̀lẹ́ ká mọ́bì kan tẹ bá rí ń bí ẹ̀tùtù rí ń bí lọ́la ẹ̀tùtù rí ń bí lọ́la àtàwọn ìtumọ̀ míì tá a ti ṣàlàyé síwájú. ọlọ́run wá ní mal-Masih ibn Maryam, al-Masih ọmọ Maryam èyí wà nábì Isa kò jẹ́ nǹkan kan illa rasul tó ju kápẹ́ lójíṣẹ́ ọlọ́run ọba lọ. a ṣàlàyé fún wa pé nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ síwájú òun náà ní kankan tó ń pè ní al-qasr nínú ilmul balagha pàápàá jùlọ lábẹ́ ilmul badi' ilmul ma'ani. mal-Masih ibn Maryam illa rasul. an-nafyu wal-ithbat. qasru al-Masih على ماذا؟ على الرسالة، فهو مقصور على ماذا؟ على الرسالة. kò jẹ́ nǹkan kan míì ju kẹ́ pé ní kí ni o rasul òjíṣẹ́ Ọlọ́run ọba níṣe. tí Allah subhanahu wa ta'ala tí ò bá sọ ọ̀rọ̀ yìí ju bó ṣe sọmọ yìí náà lọ, gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ àgbọ́yé àgbékalẹ̀ àṣírí èdè Lárúbáwá yóò ti mọ̀ wípé gbogbo èyí tó kù àlàyé ni. mal-Masih ibn Maryam illa rasul. ìyẹn tó mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ bá rí ẹ fẹ́ máa pè é Ọlọ́run ti ṣe náfíù rẹ̀. mal-Masih ibn Maryam kò jẹ́ nǹkan kan illa rasul. ní tẹ́ ẹ lè pè é tó dọ́gba pẹ̀lú ọkọ rẹ̀ òun náà ní ká pè ní kíni o rasul. qad khalat min qabli ir-rusul, ó nìkan sì kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ jẹ́ òjíṣẹ́ ẹwọ́lọ́n. qad khalat min qabli ir-rusul, ó sì wá jẹ́ pò ń lọ́lọ́n. ṣe báwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ti wá síwájú ẹ̀ tí wọ́n dẹ̀ ti lọ. ẹ wo bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bó ṣe ń bá làákàyè tó pé bó ṣe ń bá a sọ̀rọ̀. láàfin sọ fún wa wípé ẹ jẹ́ ká gbàgbọ́ yà al-Qur'an. ó ṣẹ̀ṣẹ̀ ní ìdí kó máa wẹ́rì kan káàkiri. èyí ti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí Ànábì Ìsá ọmọ Maryam bó ṣe jẹ́. Ọlọ́run wá ní wa ummuhu siddiqah, kódà ìyá tó bí ó níyà. bó ni ó ṣe jọ́ lọ wa ummuhu siddiqah, ìyá tó bí tí jẹ́ Maryam siddiqah lọ́lọ́run pé òun gé èso jíṣẹ́. bẹ́ẹ̀ sì ni kì í ṣànábì Ọlọ́run, kì í sì sọ Ọlọ́run, kì í ṣe ìyàwó Ọlọ́run. wa ummuhu siddiqah, níbí yìí náà ummuhu qasru náà ni. qasru mi ń bẹ nígbà míì tó ti pé wọn ò ní mú adatul qasru wa yufidu madha? wa yufidu al-qasr. irú ẹ̀ náà ni pé wa ummuhu siddiqah, ìyá rẹ̀ náà jẹ́ nǹkan kan ju siddiqah lọ. ayé mu'mina, olùgbàgbọ́ nínú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó níyà rẹ̀ ṣe, kìí ṣe Ọlọ́run, kìí ṣe ìyá Ọlọ́run, kìí ṣe ìyàwó Ọlọ́run. afọ́wà Ibn Kathir gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fún wa, wọ́n ní fadalla ala annaha laysat binabiyya. wọ́n lọ́rọ̀ tọ́lọ́run Ọba sọ ń bí nípa Maryam pé wa ummuhu siddiqa, wọ́n ló ń tọ́ka sí wípé ìyá Ànábì Ìsá ti ṣe Maryam kìí sí òjíṣẹ́ Ọlọ́run, kìí sí sànábì. Siddiqa ni Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala lọ́lọ́run pé. Ọlọ́run wá fẹ́ fi rinlẹ̀ wípé àti Ànábì Ìsá alayhi salatu wassalam àti ìyá rẹ̀ èèyàn àbàrà ni wọ́n. Ọlọ́run wá pe àkíyèsí wa sí ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ìmọ̀. ló jẹ́ pé Al-Qur'an gbogbo agbègbè ní Qur'an máa ń wọ̀ nípa ìmọ̀. tán bá ní èèyàn lẹ́nìkan, bashar abara ni, yálà èèyàn ni àbálìjẹ̀nú, ìṣesí kan yóò wà nínú ìṣesí rẹ̀
òun náà ni pé yóò máa jẹun. tí wọ́n bá sọ pé nìkan èyí jẹun, ìròyìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, wa huwa yut'im wala yut'am, àbí kó jẹ́ ìròyìn màláíkà. wọ́n tó bá ti sọ pé nìkan ń jẹun, ìtumọ̀ ẹni pé kìí sọlọ́. gbogbo ẹni tó bá ti ní ń jẹun kìí ṣe màláíkà. ẹ wo bí Ọlọ́run ṣe tún ṣàlàyé irú èèyàn wo l'Ànábì Ìsá jẹ́. so ìbéèrè tẹ́yìn ó béèrè pé ṣé Ànábì Ìsá sọ máa ń jẹun, mo ní dáadáa ó máa ń jẹun, ìdá kìí sọlọ́, kìí dẹ̀ ṣe màláíkà. so yẹn túmọ̀ sí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò máa bá ọpọlọ wa sọ̀rọ̀ lọ́nà tí òdodo yẹn ó fi yé wa, tí kíkàn ṣe ẹ̀sájà gbà bẹ́ẹ̀. torí pé àwọn míì ń bẹ tẹ́ pọ́rọ̀ òye wọn nínú mùsùlùmí, wọ́n ní àwọn nǹkan kan ń bẹ nínú Islam tó yẹ pé ó wà dogmatic, lẹ́kàn ní àgbà bẹ́ẹ̀. lá afá Sheikh Islam Ibn Taymiyyah alayhi rahmatullah, odidi tírà ni wọ́n kọ lórí wípé ọ̀rọ̀ Ọlọ́run àbófin tọ́lọ́run bá gbé kalẹ̀ kìí ṣe pa sí làákàyè tó bá lálàáfíà. tó bá gbé sínú làákàyè tó lálàáfíà yóò dọ́gba pẹ̀lú ẹ̀. nítorí pé Ọlọ́run Ọba gan máa ń bá làákàyè wa sọ̀rọ̀. Ọlọ́run ní Ànábì Ìsá àti ìyá rẹ̀ kana yakulani ta'am, àwọn méjèèjì ṣe bí wọ́n máa ń jẹun. wa in dalla hadha innama yadullu ala bashariyatihima, ó ń tọ́ka sí pé èèyàn ní àwọn méjèèjì. àbòsí tó ga ní ká kó wọn lọ́lọ́. torí pé ẹbí wọn léèrè pé ṣé wọ́n ń jẹun àbí wọn ń jẹun, wọ́n ní wọ́n ń jẹun. bó lẹni tí ń jẹun ó ṣe wá jọ Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ti ṣe náfíù jíjẹ múmu, ó ti ṣe náfíù ẹ̀kọ́ onú ròyìn rẹ̀, yut'imu wala yut'am. ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ káwọn màláíkà náà àwọn náà yìí jẹun èyí mu. gbogbo èyí tó kù ní jẹ, àlùjànnú ń jẹun, èèyàn ń jẹun. Ọlọ́run jẹ́ kó yé wa ń bí wípé Ànábì Ìsá àti ìyá ẹ̀ wọn kìí ṣe Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe màláíkà. unzur kayfa nubayyinu lakumul ayat, Ọlọ́run ní ẹ wá kíyèsí ni, ẹ wo bá a ṣe ń ṣàlàyé àwọn àmì àwọ̀ Ọlọ́run Ọba fáyé. thumma unzur anna yufakun, Ọlọ́run ní Ànábì sallallahu alaihi wasallam kíyèsí, wo bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń mú mọ́rara lọ síbi ọ̀nà àná. Àyà eléyìí tí a kà yìí, ìbáṣepọ̀ tó mọ́yán lérí ń bẹ lérí àyà yìí àti àyà mi tí a mọ̀ kálẹ̀ ni. Ká tó lọ síbi àyà mi, ṣé rí gbogbo ibi tọ́lọ́run bá ti ń sọ wípé ṣèbó máa ń jẹun, ṣèbó máa ń jẹun, ní tọ́lọ́run fẹ́ fi yé wa náà ni pé èèyàn lẹ́nìyẹn kò lè jọ́lọ́. kódà nínú fitra àdámọ́ tọ́lọ́run dámọ́ gbogbo wa náà, àfi tá bá fẹ́ ṣàbòsí lọ́yàkù. àwọn kèfèrí ìlú Mẹ́kà nínú tó fi àkísà Ànábì sallallahu alaihi wasallam ó náà ni pé abáwo ni wọ́n ṣe lè jẹ́ ẹni tọ́lọ́run bá ọ̀ràn níṣẹ́, ṣe bọ́ ń jẹun. kí ni ìtumọ̀ ṣe bọ́ ń jẹun? ìtumọ̀ ẹgbẹ́ ṣe bí èèyàn bí tiwa nìwọ́n náà. a jẹ́ wípé fitra náà ó yẹ ká mọ̀ wípé anybody tó bá ń claim kó ń jẹ bákan lókùrúgbà tí bá ti ń jẹun èèyàn bí tiwa náà, kò lè sọ pọ́lọ̀ ń lò. àwọn kèfèrí ìlú Mẹ́kà wọn sọ fún Ànábì sallallahu alaihi wasallam, wọn ni ma li hadha ar-rasul ya'kulu at-ta'ama wa yamshi fil aswaq. irú òjíṣẹ́ wo ni tiẹ̀? òjíṣẹ́ tí ń jẹun. a jẹ́ pé èèyàn bí tiwa ni wọ́n náà. kódà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run jẹ́ kó rinlẹ̀ fún anú al-Qur'an pé gbogbo ẹni tó bá ti ń jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run Ọba rán sáyé tí ń rìn lórí ilẹ̀ báyìí, ẹ mọ̀ pé èèyàn ni, ẹ má sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run Ọba ní Suratul Anbiya, Ọlọ́run ní wa ma ja'alnahum jasadan la ya'kuluna at-ta'am. a kò sí àwọn òjíṣẹ́ yẹn ní abara tí kìí jẹun. ìyẹn túmọ̀ sí pé madamu annahum ya'kuluna at-ta'am laysu aliha. lókùrúgbà tí wọ́n ti ń jẹun èèyàn ni wọ́n wa ma kanu khalidin. gbogbo ẹni tí bá sì ti ń jẹun yẹn kò lè máa lọ gbére, yóò padà kú náà. ìyẹn túmọ̀ pé aklu ta'am, jíjẹun min khasa'isi al-insan,
awil hayawan ká sọ bẹ́ẹ̀ hayawan tí mo ń sọ bẹ́ẹ̀ yẹn kò túmọ̀ sí ẹranko nìkan o minal hayat ibẹ̀ náà ti fa hayawan yọ gbogbo nǹkan tó ń living things tí ń sẹ̀mí ya'kul yóò jẹun láì mínú al-Qur'an ọlọ́run ní àwọn kèfèrí sọ pé ma hadha illa basharun mithlukum ya'kulu mimma ta'kuluna minhu wa yashrabu mimma tashrabu kí ló dé síbẹ̀ ní tẹ́lẹ̀ ń tẹ̀lé yìí ma hadha illa basharun mithlukum bashar èèyàn bíi tiyín náà ni ya'kulu mimma ta'kuluna minhu òun náà ń jẹ irú tẹ́ ń jẹ lóun náà ń jẹ wa yashrabu mimma tashrabu irú tẹ́ ń mú lóun náà mú so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbàròyìn pẹ̀lú pé ó ń jẹun gbogbo ẹni tó bá ti gbàròyìn pẹ̀lú pé ó ń mu ó dájú ẹni ò lè jẹ́ ọlọ́run eléyìí tún ni delilun aqliyun mantiqi tọ́lọ́run tún fẹ́ ká mú lọ́wọ́ láàárọ̀ pé bóò ló ṣe fẹ́ proof pa Ànábì Ìsá bọ́lọ̀ ni bóò ló ṣe fẹ́ proof pé Maryam pé ìyá ọlọ́run àbí bóò ló ṣe fẹ́ proof pé nìkan ọlọ́run ọba lẹ́ni yẹn ṣe salhum bí wọ́n léèrè wípé ayakulu huwa sẹ́ni yẹn máa jẹun tó bá ní naam tọ́lá bashar ẹ̀dá lẹ́ni yẹn abara ni kò lè jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò lè jẹ́ màláíkà ó ń jẹun ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run bá wá fi eléyìí tó fi rinlẹ̀ fún wa láàfi wá wo áyà tó wá tẹ̀lé nígbà tó ti jẹ́ wípé ẹni tó ń jẹun abara kí ló dé tẹ́ fẹ́ máa fi jọ́sìn fún ìbáṣepọ̀ lórí áyà tá a kà àtìlẹ́ tó fẹ́ tẹ̀lé ọlọ́run wa ni tẹ́ ẹ bá gbà bẹ́ẹ̀ wípé gbogbo ẹni tó ń jẹ ò lè jẹ ọlọ́run kúl ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn ata'buduna min dunillah ma la yamliku lakum darran wala nafa ẹ̀wọ̀n tọ́lọ́run fi tẹ̀lé ẹ̀wọ̀ bá ṣe pọ̀ láàrin àyà tó tẹ̀lé èyí tá ń bá bọ̀ ọlọ́run ní ìrẹ̀ ànábì ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ kúl sọ fún wọn ata'buduna min dunillah ṣé ẹ tún fẹ́ máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala kí ni nǹkan míì náà ó náà ní nǹkan tó ṣe wípé ya'kul wa yashrab in tó ń jẹun in tó ń mu kò lè jẹ́ ọlọ́run nígbàtẹ́ bá ti wá gba eléyìí tán kul ata'buduna min dunillah èé ṣe tẹ́ẹ̀tún wá fẹ́ máa fi jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah nǹkan tó ṣe pé ma la yamliku lakum darran wala nafa àwọn nǹkan wọ̀nyí wọn ò dá níkápá láti lè fi ìnira kan kàn yín bẹ́ẹ̀ sì ni wọn ò dá níkápá láti fara ní àbí láti ṣàǹfààní kankan fún yín ìyẹn túmọ̀ sí wípé an-naf'ul mutlaq lillahi subhanahu wa ta'ala wa darrul mutlaq min Allah subhanahu wa ta'ala téèyàn bá ń sọ wípé mo ráǹfààní kan ọlọ́run ni mo jẹ́ kéèyàn ráǹfààní ó lè fẹ́ nìkan ṣe sábàbí ṣùgbọ́n ẹni tá a fi sábàbí yẹn kọ́ gangan ni ó ní àǹfààní yẹn ọlọ́run ló ti kó ráǹfààní yẹn ó wá lè fẹ́ nìkan ṣe sábàbí ibi tí a bá tafsir dé afẹ́ká tó mú kókó kan bẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa nígbà tó lọ́n nullify pé bashar kò lè jẹ́ ọlọ́run àbí gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí pé ìmọ̀ ń jẹ ìmọ̀ ń mu kò lè jẹ́ ọlọ́run so yẹn túmọ̀ sí wípé ẹ gbọ́dọ̀ sí kí wá sí pé ẹ gbọ́dọ̀ sí nìkan kò láǹfààní kan tó lè ṣe fún yín kò dẹ̀ sí ìnira kan tó ní lọ́wọ́ tó lè mú bá yín gbogbo ẹni tí bá ti ń jẹun tí ń mu ẹ gbàgbé kò sáǹfààní kan tó lè ṣe fún yín kò dẹ̀ sí ìnira kan tó lè mú bá yín illa bi idnillah àyàfi tọ́lọ́run bá yọ̀ǹda pé àǹfààní yìí yóò máa jẹ́ tiẹ̀ nípasẹ̀ báṣàrù báyìí ìnira yìí yóò kàn ọ́ nípasẹ̀ ẹni báyìí ṣùgbọ́n pé kí báṣàrù ẹ̀dá tọ́lọ́run bá dá kó wá fa ó gbáyà pé òun ó ṣe ọ́ láǹfààní kan
àbí kó fọwọ́ gbáyà pé òun ó fi ara kan ní ọ la abada kò lè ṣẹlẹ̀ illa bi idhnillah. ọlọ́ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah. àwọn eléyìí tá à ń sọ yìí aslun min usulil iman, ìpìlẹ̀ ní eléyìí jẹ́ nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ tí máa jẹ́ kí ọkàn mùsùlùmí ó balẹ̀. tí ẹnìkan bá ń fẹ́ gẹ̀ a máa dí pẹ̀lú ẹ̀ ọkàn máa rẹ́rìn ìsọ́lọ̀ ní ọ̀nà kò sí nǹkan kan tó lè ṣe àfi tí Ọlọ́run bá kádàrá pé yóò ṣe mí láti pàṣẹ rẹ̀ lẹ́yà. tẹ́nìkan bá sì ń fọwọ́ gbáyà wípé àìfà ìsáwa lò ní débí lọ́wọ́ rẹ̀ ò ní ti àǹfààní báyìí, wọ́n dunnú jù ó. bọ́lọ́n bá ti kọ àǹfààní yẹn mọ́ nípasẹ̀ rẹ̀ òun ló lè rí o. tí Ọlọ́run ọba ò bá kọ àǹfààní yẹn mọ́ yóò gbìyànjú kó wọn ó ṣe ọ́ láǹfààní yẹn kò ní bọ́ sí. kí la fẹ́ sọ lórí àbúrò multibillionaire, ẹ̀gbọ́n tí wọ́n bí lé tó tẹ̀lé multibillionaire. àbúrò rẹ̀ ni ó sì máa rán pé lọ gbówó fẹ́ni báyìí, lọ sí báyìí fẹ́ni báyìí. yọ bọ́dá mi ẹ̀mọ̀ tí ìfẹ́ mi ń tèmi kékeré ni tiẹ̀. ṣé wọ́n tó ṣe pé nínú bú omi òkun ló ti ń sùn ló ti ń jí, má wọ́n rí kékeré ni tiẹ̀ títí kò sì ní fún ní nǹkan kan. òun ni ó sì máa rán kọlọmọ ẹgbẹ́ fáwọn èèyàn nítorí pé àkọ́ pé yóò di ọlọ́lá yóò dọlọ́rọ̀ láti pàṣẹ ẹ̀gbọ́n rẹ̀. ìwọ̀nba ni kó wá bínú sẹ́gbọ́n rẹ̀ mọ́ Ọlọ́run ò rán sí ọ ni. torí pé bí ó bá ń bẹ bí ò sí náà nítorí bá ní yóò jẹ tiẹ̀ yóò jẹ tiẹ̀. sọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ọba ní kúl ata'buduna min dunillah ma la yamliku lakum darran wala naf'a. nígbà tí Ọlọ́run ọba ti fi rinlẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ máa jọ́sìn fún yẹn ẹ̀dá ni wọ́n. Ànábì Isa alayhi salatu wassalam kò lè jọ́ lọ́hùn ya'kulu at-ta'ama wa ummuhu ta'kulu at-ta'ama. òun àti yẹ́ ẹ̀ náà ń jẹun, gbogbo tí bá ti ń jẹ yẹn ẹ̀dá ni wọ́n ṣe o. kul ata'buduna min dunillah, kí wá ṣe wípé ẹ̀dá ni wọ́n jẹ́ lásán. ma la yamliku lakum darran wala naf'a, wọn ò lè dá ṣe ìnira kan, wọn ò ní kápá fúnra ara wọn láti fara nìyín lórí nǹkan kan, bẹ́ẹ̀ sì ni wọn ò sì dá ní kápá láti ṣe yín láǹfààní. wallahu huwa as-sami'ul alim, ẹni tó ṣe pé òun nìkan ní gbọ́ gbogbo tí gbogbo nǹkan ń sọ pátá, òun nìkan ló yẹ kẹ́ ẹ jọ́sìn fún. al-alim, ẹni tó ṣe pé òun ló mọ gbogbo nǹkan pátá, òun ló yẹ kẹ́ ẹ jọ́sìn fún. ẹ wá wo ìròyìn tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ ń bí, ẹ rí pé ìròyìn yìí kò sí ẹnìkan kan tó ní ìròyìn. a jẹ́ pé ẹni tó dá ní ìròyìn yìí nìkan ló yẹ kó jẹ́ Allah tó yẹ kẹ́ ẹ jọ́sìn fún. ẹ rí pé Ọlọ́run wallah, kódà Ọlọ́run bá sọ pé inna Allaha huwa as-sami'ul 'alim. Ọlọ́run wallah, Ọlọ́run ẹ lọ mọ̀ Ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ yìí òun ló yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún lónìkan, torí pé huwa as-sami', òun lẹni tó ṣe pé gbogbo nǹkan ní ń gbọ́, gbogbo ẹ̀ ló ń gbọ́ lásìkò kan náà. bá a ṣe ń sọ òun gbọ́ wa, dúdú ń pè, funfun ń pè, ẹranko ń pè, èèyàn ń pè, ẹja ń pè, kòkòrò ń pè, sami', gbogbo ẹ̀ pátá ní ń gbọ́. ọba tí kìí ṣe pé dákẹ́ náà jẹ́ ń gbọ́ tẹ̀lómi lára o, as-sami'. ẹni tó wá nírú ròyìn báyìí jàmá, òun náà ni ọba Allah, òun ló yẹ ká jọ́sìn. gbogbo ròyìn táwọn ròyìn yìí jàmá, ẹ tọ́ka sí òòṣà kan tó ní, ẹ tọ́ka sí ẹ̀dá ọmọnìyàn kan tó ní àwọn ròyìn yìí lára. lẹ́ẹ̀fì rí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó fi lọ pàdé Allah subhanahu wa ta'ala, onítọ̀ ń dára. Ọlọ́run ni ò ní dẹ̀ lílu ò láwùjáre. kí lọ Ọlọ́run ni wọn ò ní burhan. wa man yad'u ma la ilaha akhar la burhana lahu bihi innama hisabu inda rabb. Ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ ò ní burhan kankan
láti lè wá sọ pé òtún sí nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala. òun náà lọ́lọ́run ṣàlàyé gbogbo náà ń gbọ́. ọlọ́run wọ sẹ́mí, ẹni tó jẹ́ sẹ́mí yìí nìkan òun ló yẹ kẹ́ máa jọ́sìn fún, òun ló lè fara ní, òun ló lè mú àǹfààní báyìí. torí pé ọmọnìyàn ń jọ́sìn fún òòṣà àbí wọ́n ń pe ẹ̀dá ẹgbẹ́ wọn lọ́lọ́run, bẹ́ẹ̀ bá wọn Nasara sí ń pe Ànábì Ìsá lọ́lọ́run. tẹ́ bá bi wọ́n léèrè wọ́n nítorí pé kó lè bá wọn gbé ìṣòro lọ. lẹ́sìn fi ra nílé ìjọsìn wọn oníṣòro náà gbogbo àwọn tí ń lọ bẹ̀. olóyún ọjọ́ pípẹ́, ẹni tí ń wọ́kọ, ẹni tí ń wáṣẹ́, wọ́n gbà wípé táwọn bá ti ń porúkọ Ànábì Ìsá yóò gbé ìṣòro lọ fáwọn, yóò sì mú àǹfààní wá. Ọlọ́run ní ẹlọ́mọ̀ pé as-Sami' ọba tí gbọ́ gbogbo nǹkan pátá òní Allah, onìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn. Al-Alim, ọba yìí nìkan òun lọba tó mọ gbogbo nǹkan tí kò sí nǹkan kan tó pamọ́ fún, òun ló yẹ kẹ́ máa jọ́sìn fún. Àfáwà Ibn Kathir alayhi rahmatullah wọn yakunu ta'ala munkiran ala man abada ghayrahu min al-asnam wal andad wal awthan. wọn ni Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ eléyìí pẹ̀lú istifham al-inkari, ní sísọ pé Ọlọ́run ọba bu ẹnu àtẹ́ lu gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala. yálà òòṣà ni, yálà ẹ̀dá ọmọnìyàn ni, yálà nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ ni, Ọlọ́run ọba bu ẹnu àtẹ́ lù ú. wa mubayyinan lahu, Ọlọ́run sì wá ń ṣàlàyé wípé annaha la tastahiqqu shay'an min al-ilahiyya. gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí wọn kò fi ibì kan tọ́ sí ká pè wọ́n lọ́lọ́run. Qul, wọn ni Ọlọ́run ọba nílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam, ayé ya Muhammad, sọ fún li ha'ula'il 'abidina ghayra Allahi min sa'iri firaqi bani Adam. gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run ọba nínú àwọn ọmọ Ànábì Adam, wa dakhala fi dhalika an-nasara wa ghayruhum. àwọn Nasara àwọn náà kó sínú àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn Allah. wọ́n kó sínú àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run, torí pé àwọn náà ń pe Ànábì Ìsá lọ́lọ́run. Ọlọ́run rẹ̀ Ànábì sọ fún wọn, ata'buduna min dunillah ma la yamliku lakum darran wala naf'a, ay la yaqdiru ala isali darrin ilaykum wala ijadi naf'in. àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, àwọn nǹkan wọ̀nyí wọn kò lè fa àǹfààní, wọn ò lè mú nira kankan bá yín, bẹ́ẹ̀ sì ni wọn kò lè mú àǹfààní kankan bá yín. wallahu was-sami'ul alim, ay falima adaltum an ifradi as-sami'i li aqwali ibadi. èéṣe tẹ́ fi wá gúnrí kúrò níbi kẹ́ máa jọ́sìn fún ọba kan ṣoṣo, èyí tó ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́rú ń sọ pátá gbogbo ẹ̀ ló gbọ́. wal alimu bi kulli shay'in, èyí ṣe tẹ́ fi gúnrí kúrò níbi kẹ́ máa jọ́sìn fún ọba tó ṣe wípé ó nímọ̀ nípa gbogbo nǹkan. falima adaltum anhu ila ibadati jamadin la yasma wala yabsir wala ya'lam shay'an. èyí ṣe tó wá ṣe wípé ọ̀bọ̀rọ̀ gidi lásán tí ò lè gbọ́, tí ò mọ̀, tí ò lè fara ní lẹ́wà ń sìn lẹ́yìn Ọlọ́run. wala yamliku darran wala naf'an li ghayrihi wala li nafsi. àwọn nǹkan wọ̀nyí wọn kò lè ṣera wọn láǹfààní, bẹ̀lẹ̀ntà sí pé wọ́n ṣe yín láǹfààní. wọn ò lè kórìíra kan bára wọn, bẹ̀lẹ̀ntà sí pé wọ́n kórìíra báyìí. kódà ẹ̀yin tún lè jẹ́ sábà bí àǹfààní jù àwọn lọ. òòṣà tẹ́ gbé síta tó jò bá dé, bẹ́ẹ̀ bá lọ gbé kúrò ń bẹ̀, àgbàrá ò gbé lọ. ẹ̀yin lẹ́yìn lẹ́sẹ̀ lọ gbé wọlé. kí ló dé tó jẹ́ pé ń tẹ́ ń jọ́sìn fún ni? ìdí yẹn la fi ṣàlàyé fún wa wípé ẹ̀sìn Islam ó bá làákàyè wa sọ̀rọ̀, ó bá ọpọlọ wa sọ̀rọ̀. ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń pè nǹkan míì, wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bi, kò ní burhan,
Ọlọ́run ní kò láwùjáre bóò ló ti fẹ́ proof ẹ̀ lójú fi máa ń tìyàn sáwọn aláṣìṣe tó ṣe wípé adúnà bàṣírọ̀ báyìí kéèyàn ti ẹ̀ lóye díẹ̀ kò sí fún wọn. ẹ̀rí professor náà nú wọn ẹ̀rí wípé wọ́n ń yí ókọ ẹlẹ́bọ lóókọ wọn. Kí ni mo pè ẹlẹ́bọ? Wọ́n wá rí pé ókọ yẹn ń tì wọ́n lójú, wọ́n bá ní àwọn ẹlẹ́sìn àṣẹ̀ǹbáyé. Àwọn àfáà nínú ẹ̀sìn wọ́n tún fọ́ wọn lẹ́nu pé àṣẹ̀ǹbáyé báwo? Islam ni ẹ̀sìn àṣẹ̀ǹbáyé. Wọ́n tún ní ọ̀dà àwọn oní ìṣẹ̀ṣe èyí ni wọ́n tún gbé àwọn àmúgbà bá tún yàwó tó yí kúrò ń bẹ̀. Nítorí pé Ọlọ́run ọba ọ̀ràn wọn níṣẹ́ ní òjì wọn ó lókọ. Kò sí tí ń pè ní ìṣẹ̀ṣe òun ní nǹkan tí a kọ́kọ́ ṣe ní àkọ́kọ́ òun ni, ṣùgbọ́n àwọn kọ́ ni wọ́n lókọ yẹn. Islam ni ẹ̀sìn àkọ́kọ́ ṣe lórílẹ̀. So ló fi jẹ́ pé orúkọ tó dọ́gba pẹ̀lú wọn náà ni pé àwọn aláṣìṣe wọ́n ṣe àṣìṣe pẹ̀lú wípé wọ́n fi ẹ̀dá sípò ọba adẹ́dà. Tó bá sì ní kò rí bẹ́ẹ̀ ẹni ká wá proof ẹ̀ tí bọ́ọ̀lù Ọlọ́run ọba ń sọ yìí, ẹni ká wá ṣàlàyé ìdí tí ère tí ó fi rọ́pò Ọlọ́run, ìdí tí odò tí ó fi wà nípò Ọlọ́run, ìdí tí òkúta àbí àpáta tí ó fi ṣe dédé Allah subhanahu wa ta'ala. Aláṣìṣe gbá nírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀. Ọlọ́mọṣẹ́ bá tọ́ wọn sọ́nà mẹ́dáwà náà rá padà sí aburú. Ọlọ́wọ́n bá ní kul ya ahlal kitab lima la taghlu fi dinikum ghayra al-haqq wa la tattabi'u ahwa'a qawmin qad dallu min qablu wa adallu kathira wa dallu an sawa'is sabil. Ọlọ́ni kul rí Ànábì sallallahu alayhi wa sallam tún sọ fún wọn ya ahlal kitab, wá dojúkọ àwọn ahlul kitab, àwọn nasara àti àwọn al-yahud. Ọlọ́wọ́n bá ní rí Ànábì dojúkọ wọn, sọ fún wọn wípé la taghlu fi dinikum ghayra al-haqq. ẹ yé ṣàṣejù, ẹ yé tayọ ààlà fi dinikum nínú ẹ̀sìn yín. Ghayra al-haqq, ẹ yé tayọ ààlà láti máa sọ nǹkan tí kìí ṣòdodo. Nítorí pé al-haqq ìtàn pè lódodo òun náà ni al-adlu wal-insaf. Kéèyàn ó ṣe déédéé, ó ṣe dọ́gbandọ́gba, kéèyàn má tayọ ààlà ìná pè lódodo. Má ṣàṣejù, má ṣàṣètò, ìyẹn gángan lódodo. Ọlọ́run bá wá ní kul ya ahlal kitab, Ọlọ́run ní mo pè ẹ̀yin tá a fún ní tírà, èyí ni ẹni nasara tẹ́ ń pè Ànábì Ìsá lọ́lọ́run, tẹ́ ń pè lọ́mọ Ọlọ́run. La taghlu fi dinikum, ẹ má ṣàṣejù, ẹ má tayọ ààlà fi dinikum nínú ẹ̀sìn yín. Ghayra al-haqq, lọ́nà tí kò bá ń tí Ọlọ́run fi rán òjíṣẹ́ yín mu, lọ́nà tó yàtọ̀ sí tó jíṣẹ́ yín gbé wá. In tẹ́ ń sọ yìí kò sí nínú tó jíṣẹ́ yín mú wá. Ghayra al-haqq wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl, ẹ má tẹ̀lé ojúpọ̀nà àwọn, ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn èèyàn kan. Qad dallu min qabl, àwọn wọn ni àwọn kulẹ̀ ti sọnù tipẹ́tipẹ́. Wa adallu kathira, kìí ṣe wípé wọ́n sọnù nìkan, wọ́n sọ àwọn èèyàn tó tún pọ̀, wọ́n sọ wọ́n nù. Wa dallu, àtàwọn tí wọ́n sọnù gbogbo wọn ni wọ́n ṣépa an sawa'is sabil, wọn ò rí ojú ọ̀nà tó tọ́tọ̀. Allah subhanahu wa ta'ala, Ọlọ́run tún pè àkíyèsí wa pé àwọn ahlul kitab ibì kan náà ní tí máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tàbí sọ Ànábì Ìsá dọ̀lọ́. Ọlọ́run ní la taghlu fi dinikum, ẹ má ṣàṣejù nínú ẹ̀sìn yìí. Áyà yìí Ọlọ́run jẹ́ kó yé wa wípé ìpìlẹ̀ nínú ìṣesí àwọn ọmọlẹ́yìn Ànábì Ìsá alayhi salatu wassalam kìí ṣe ìpìlẹ̀ ní pé kán pè lọ́lọ́run, kán pè Ìsá lọ́lọ́run.
alayhi salatu wassalam. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìpìlẹ̀ ní ká pè lọ́mọ Ọlọ́run, ní ẹkọ́ nípìlẹ̀. Àṣejù ni wọ́n padà ṣe tán fi sọ Ànábì Ìsá d'Ọlọ́run, tán fi sọ di ọmọ Ọlọ́run, tán fi sọ di ọ̀kan nínú Ọlọ́run mẹ́ta. Ní ẹkọ́ nípìlẹ̀. Bẹ́ẹ̀ sì ni ká máa sọ ká gbé ẹ̀dá kúrò nípò tó wà látara ìfẹ́ tá a ní sí, àbí látara àwọn iṣẹ́ ribiribi tó gbéṣe, àbí látara ipò rẹ̀ láwùjọ, ká wá gbé ẹni yẹn sípò Ọlọ́run kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Kì í ṣe ló dà Nábì Ìsá ló ti bẹ̀rẹ̀. Ọlọ́run wa qalatil yahud Uzair ibn Allah wa qalatin nasara al-Masih ibn Allah dhalika qawluhum bi afwahihim yudha'ihuna qawla alladhina kafaru min qabl. Ìyẹn túmọ̀ sí pé àwọn kèfèrí kan gan, àwọn kan ti wá ṣáájú Ànábì Ìsá alayhi salatu wassalam, ṣáájú Ànábì Musa alayhi salatu wassalam, tó ṣe wípé àwọn èèyàn tí wọ́n sọ di Ọlọ́run nínú ìtàn ọmọnìyàn látara wípé wọ́n rí àwọn ènìyàn ẹsẹ̀ ní ńlá, látara pé àwọn yẹn ń ṣe táwọn ẹgbẹ́ wọn ò lè ṣe, látara wípé wọ́n nífẹ̀ẹ́ sí wọn, wọ́n padà gbé wọn kúrò nípò ẹ̀dá ọmọnìyàn, wọ́n gbé wọn sípò Ọlọ́run. Ó ti ń ṣẹlẹ̀ ṣáájú kánàbí Ìsá tó dé, ó ti ń ṣẹlẹ̀ kánàbí asálàmù kánàbí Musa tó dé, ó ti ń ṣẹlẹ̀ kí àwọn ànábí Ọlọ́run tó kù kí wọ́n tó dé. Ọlọ́run bá fi sọ wípé dhalika qawluhum bi afwahihim yudha'ihuna qawla alladhina kafaru min qabl. So ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìkìlọ̀ yìí kò mọ lórí àwọn alùkìtàbù nìkan, tó fi dórí àwa náà. Èyàn yìí pẹ́ sọ ẹ̀dá d'Ọlọ́run tẹ́ẹ̀bá kí sára. Al-ghuluwu fil mahabba, ká ṣàṣejù níbi ká nífẹ̀ẹ́ yàn, tó bá tó stéèjì kan ẹ padà sọ́dọ̀ Ọlọ́run. Àbí kí Ọlọ́run lo ẹnìkan ní sábàbí dáadáa nínú ìgbésí ayé àwọn ènìyàn kan, bẹ́ẹ̀ni ẹ náà ò bá kíyè sára, bẹ́yìn náà bẹ́ẹ̀ bá kíyè sára, ẹ padà gbé ẹni yẹn sípò tayọ ìjọmọ̀nìyàn rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run bá subhanahu wa ta'ala, Ọlọ́run bá fi sọ pé wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl. Ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn èèyàn kan tó ṣe pé ṣáájú kẹ́yìn ó tó dé, ìntẹ́yìn náà ń ṣe yìí àwọn ti ṣe ṣáájú yín, wọ́n ti sọnù. Wa adallu kathira, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sì ṣì lọ́nà. Ala sabilil mithal, ẹjá wo àpèjúwe èyí tó súnmọ́. Ẹjá wo àwọn òòṣà nílẹ̀ Yorùbá. Gbogbo ohun tí wọ́n ń pè lóòṣà nílẹ̀ Yorùbá, àwọn èèyàn bíi tiwa náà ni wọ́n. Ìmọ̀ kó ṣe pé àwọn èèyàn yìí jẹ́ bí àwọn akíkanjú, tí wọ́n jẹ́ èèyàn líle bíi Ṣàngó. Èèyàn líle ni Yorùbá gbà pé èèyàn líle Ṣàngó. Nínú ọba tó jẹ lọ́yọ̀ọ́, Ṣàngó wà mí. Nínú ọba tó jẹ lọ́yọ̀ọ́. Ògún èèyàn ní èèyàn líle, èèyàn líle. Wọ́n sọ ìtàn Ògún níjọ́ kan, wọ́n ní ń bọ̀ láti inú oko. Sọ́lọ̀ náà ní ọmọ dákó. Ó ń bọ̀ láti inú oko. Bàbá kan wá wà, bàbá yẹn ìmọ̀ dẹ́mu. Ṣé ẹ mọ̀ pé agbè, nǹkan pè lágbè, inú ẹ̀ ni wọ́n máa dẹ́mu sí. Bàbá yẹn wá gbé agbèhun, ó gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, ṣùgbọ́n kò sẹ́mu ń bẹ̀. Òun kẹ̀ gbé síbẹ̀, ó wọnú oko. Ìgbà tí Ògún ń bọ̀, ní sì máa mu ẹmu Ògún. Ó mu fi níbi ẹmu ó mu. Ìsọ́lọ̀ náà. Nígbà tó wá ń bọ̀, bó ṣe rí agbè lọ́ọ̀kan, òun ti rò pé ẹmu ni. Èyí tí mo ń sọ yìí tó wà nù tán Yorùbá ni, tí ó ṣe kankan nínú àwọn aláṣìṣe tó lè dínà rẹ̀. Ó ti wá rí wípé ẹmu rèé. Ṣé bó yẹ kó mọ̀ pé kò sẹ́mu bẹ̀? Bẹ́ẹ̀ pọ́lọ̀ ni. Ó yẹ kó mọ̀
gbígbà ike lásán ni agbènagbílẹ̀ ó wá jókòó ó fi àdá rẹ̀ lẹ̀ ó nara pé kó wá mú ẹmu yìí nígbà tó gbé agbè àbágbè náà kọ́ ní wọ́n pè àbí bó ṣe gbé báyìí tó gbé ló bá di pàfẹ́ inú wa bí ọwá dúró ẹni tó wá gbé agbè yìí kalẹ̀ bó ṣe jáde inú oko gbà ta ló gbé òun ló ń gbé kalẹ̀ ogun ó ní gangan bó ṣe yọ àdánù ó lé bàbá wọn ó sì bẹ̀ lórí ọ̀pá wọn ní láti jọ náà ló fi jẹ́ pé èèyàn tí ò bá ti sí ẹmu nínú agbè ẹ dojú ẹ̀ kọlẹ̀ ni ẹ dojú ẹ̀ délẹ̀ báyìí tó wá kàdà sùlẹ̀ lómi náà fi fàyọ wípé tí wọ́n bá ti jẹ oúnjẹ tán ẹ má dé abọ́ ọkọ rẹ̀ ń bọ̀ ebi ti ń pa bọ̀ ó wá dé abọ́ sórí tábìlì bípa kò ń jẹ́ wà ń bẹ̀ kò sí ń jẹ́ kan bẹ̀ ṣe mọ̀ pé yóò ti máa bọ́ra alẹ́ yóò ti máa sinwọ́ ẹ má bínú àwọn ọmọ yín náà kàn dé kíní yẹn ibi tí mo fẹ́ lọ gan kọ́ nìyẹn àkọ́kọ́ náà látara arú èèyàn tí Ògún jẹ́ ẹ wo bó ṣe bínú dẹ̀ pẹ́ nìyẹn ẹ gbọ́dọ̀ ó máa bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù yẹn náà fi sọ̀dọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì tá a tún fẹ́ mú jáde ń bẹ̀ ni ṣe bọ́lọ̀ ńlẹ̀ pé ṣe bó yẹ kó mọ̀ pé kò sẹ́mu nínú àgbẹ̀ ó yẹ kó mọ̀ wáyà tó fi lọ pẹ́ nìyẹn ó yẹ kó mọ̀ pé kò sẹ́mu bẹ̀ tẹ́ bá wo orú àwọn ìtàn báyìí ó pọ̀ lára ìwọ ní Ṣàngó ni ìwọ l'Ògún ni ìwọ l'Èṣù ni òòṣà kan náà l'Èṣù nílẹ̀ Yorùbá Ọ̀ṣun ìyàwó ni Ọya obìnrin làwọn yẹn wọ́n dòdò wọ́n ti gbà gbogbo àwọn nǹkan yẹn ẹ rí i pé àwọn èèyàn làwọn ẹni yìí ṣùgbọ́n látara ìfẹ́ tí wọ́n ní sí wọn àbí látara ìbẹ̀rù tí wọ́n ní sí wọn ni wọ́n fi padà gbé wọn sípò Ọlọ́run tẹ́ ẹ bá wá rí àwọn tán pera wọn lẹ́lẹ́sìn kan náà lénìí táwọn náà wá nífẹ̀ẹ́ sí bóyá àfáà wọn bóyá wòlíì wọn bóyá sheikh wọn ni tí wọ́n wá pọ́nlé tí àpọ́nlé yẹn padà di pé wọ́n gbé sípò Ọlọ́run ẹlòmíì ò láwọn ò gbé sípò Ọlọ́run bí ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn àfáà wò lè ṣe mistake ó ń bọ̀ nìyẹn ibi tí wọ́n gbé déhùn àwọn kan tó ń bọ̀ lẹ́yìn tiẹ̀ náà wọ́n á tún gbé jù bẹ̀yẹn lọ àwọn kan bá tún dé lẹ́yìn tí náà ó tún gbé jù bẹ̀yẹn pé àpàfà wa lọ́lọ́run kò sẹ́ ní ìdíkà ẹ̀sọ́ pọ́lọ́run ibi tẹ́ ti ń gbé wọn dé yìí náà àwọn tó bá tún bọ̀ lẹ́yìn yìí náà wọ́n á tún gbé wọn jù bẹ̀yẹn lọ díẹ̀ tó bá fi lè tọ́ pé àfáà yìí ò lè ṣe mistake àkọ́kọ́ náà ó ti kọ́kọ́ gbé dépò nùbú wà nìyẹn isma ó ti sọ pé ànábì Ọlọ́run nígbà bá tún yá àwọn kan kódà àwọn èsì ànábì Ọlọ́run lásán gan igbákejì Ọlọ́run ni wọ́n nígbà bá yálẹ̀ padà sọ́kọ́ lọ́nà bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn nínú ìtàn ọmọnìyàn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ́nà wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl ẹ má ṣe tẹ̀lé ìfẹ́ ẹnu Ọlọ́run ò pé kíní yẹn ní ìmọ̀ ìfẹ́ ẹnu lásán ni ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn ènìyàn kan tó gbé qad dallu min qabl àwọn wọn ní ti sọnù tipẹ́ kì í wá ṣe pé wọ́n sọnù nìkan lásán wa adallu kathira wọ́n sì ṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà wa dallu an sawa'is sabil bẹ́ẹ̀ sì ni wọn ò tiẹ̀ mọ ojú ọ̀nà tó tọ́ rárá látara wípé wọ́n ń fi ẹ̀dá wọ́n ń fi wọ́n sípò ọba adẹ́dà. bákan náà tí a bá wo áyà yìí Ọlọ́run ní la taghlu fi dinikum la taghlu fi dinikum Ọlọ́run ọba sọ pé ẹ̀sìn mi ó ní la taghlu fi dinikum ẹ̀sìn yín Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó máa ń lórú ìbára yìí àgbékalẹ̀ inú al-Qur'an ìgbà míì fi maqamil madhi wa ahyana fi maqamil dhammi Ọlọ́run lè lò nípò pé ó fi ẹnu àpọ́nlé ó fi sọ nǹkan yẹn àbí kó fi ẹnu àbùkù kó fi sọ Ọlọ́run ní lakum dinukum waliyadin
maqamu wo nìyẹn, ṣe madihi ni àbí dham dham. Ọlọ́run bẹnu àtẹ́ lakum dinukum dẹ́ pẹ̀lẹ́sìn lọ́dọ̀ tiyín nìyẹn. Ọlọ́run ọdẹ tún lò nígbà míì fi maqamil madhi, Ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum. Maqamil madhi aw maqami dham al-yawma akmaltu lakum dinakum. Láàyè mi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ní ìrẹ́ Ànábì sọ fún wọn atu'allimuna Allaha bidinikum. Maqamu madha مقام الذم أو مقام المدح؟ أتعلمون الله بدينكم دينكم به Ọlọ́run ní ìrẹ́ Ànábì sọ fún wọn أتعلمون الله بدينكم. ìntẹ́yìn ń pè lẹ́sìn lọ́dọ̀ tiyín yẹn tó yàtọ̀ sí ìntọ́lọ́run ń pè lẹ́sìn, sẹ́yìn lẹ́sẹ̀ fẹ́ máa sọ fọ́lọ́run ní ṣe bọ́lọ́run mọ̀ pé ẹ̀ṣẹ̀ sí òun túnmọ̀ yà ní أتعلمون الله بدينكم. Ní ìdíkẹ́sẹ̀ máa sọ fún mi pé ẹ̀ ń sìn mi, mọ́ mọ̀ pé ẹ̀sìn mi. Ní ààyè yìí Ọlọ́run ní ya kúl, ìrẹ́ Ànábì sọ fún wọn ya ahlal kitab la taghlu fi dinikum. Dinikum bí maqamil madhi aw maqamil dham. Na'am na'am yawwa ذم أو المدح. kìí ṣe àwọn ni mo gbà lérò dínú yẹ gangan, ṣé ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ló ń rí fáàsì ni àbẹ́sìn tí wọ́n náà kul atu'allimu ya ahlal kitab la taghlu fi dinikum hadha maqamil madhi. Díìnì tọ́lọ́run sọ òun lèyí tí Ìsá gbé wáyé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ má bàjẹ́, ẹ má ṣàṣejù lérí ẹ̀. Ẹ má ṣàṣejù lérí ẹ̀. Lọ́lọ́run fi sọ pé ghayrul haqq. Ẹ má ṣe nǹkan tó yàtọ̀ sí òdodo ẹ̀sìn yẹn. Díìnù ti bí yìí ó ṣe dédé al-yawma akmaltu lakum dinakum. Díìnù èyí t'Ànábì Ìsá mú wá gangan fún yín yẹn, ó ní kẹ́ ẹ máa ṣe, ẹ má ṣe àṣejù lórí rẹ̀. Dinukum una mislu al-yawma akmaltu lakum dinakum. Ayé èyí t'Ànábì Ìsá mú wá yẹn gangan, ẹ má fi kún, ẹ má yọ kúrò ńbẹ̀, ẹ má ṣàṣejù lérí rẹ̀. Ó ní àfáà Ibn Kathir alayhi rahmatullah, wọ́n ní ay la tajawazu al-hadda fi ittiba'il haqqi. Haqqi ni wọ́n pè. Ẹ má tayọ ààlà lórí pé ẹ fẹ́ tẹ̀lé òdodo tẹ́sìn yín ní kẹ́ ẹ ṣe. Òdodo ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ẹ má tayọ ààlà níbi ìfẹ́ yẹn. Òdodo ó ní kẹ́ ẹ pa àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba lé, ṣùgbọ́n ẹ má tayọ ààlà níbi àpọ́nlé yẹn. Ṣèyàn túmọ̀ sí pé dínikum una, ìtẹ́sìn yín ní kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bá Nábì Ìsá ṣe mú wá, mọ́díhù ni, ṣùgbọ́n la taghlu fihi. Ẹ má ṣàṣejù lérí rẹ̀. Eléyìí náà ń bẹ nínú èdè tá a máa ń sọ. Nǹkan ẹyọ kan báyìí Yorùbá ní pẹ̀lẹ́ ó lákọ ó lábo. Kí ni nǹkan tí ó jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin abo pẹ̀lẹ́ àti akọ rẹ̀? Wọ́n ń pè kíní kan ní nabratu sawt. Kí ni mo pè é? Nabratu as-sawt. Àbí ká sọ wípé at-talwinu sawti, at-talwin as-sawti. Téèyàn bá ń sọ̀rọ̀, bí èèyàn ṣe gbé ohùn yẹn, wọ́n máa ń pè ní focal modulation àbí focal intonation. Bí ohùn yẹn bá ṣe lọ òkè àbí tó bá lọ ọlẹ̀ yóò determine ìtumọ̀. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́, ẹ rí pé focal intonation òun ló yí ìtumọ̀ ń padà. Abẹ́ẹ̀kọ́, lápòjúwe kéèyàn sọ wípé èèyàn rí ẹnìkan nísìn, èèyàn wá ráwọn ọmọ kan pé ṣáwọn ni bàbá yín, ẹni tá ṣáwọn ni bàbá yín.
sáwọn bàbá yín nafsu shay ṣùgbọ́n nabratu sawt ló yàtọ̀ wọ́n máa ń pè ní focal modulation àbí focal intonation lábẹ́ focal variety bí èèyàn bá ṣe gbé ohùn yẹn sókè yóò determine àwọn ìtumọ̀ lọ́sí náà bá ń ka Kùránì náà kí ni yẹn máa wà ń bẹ̀ àkọ́kọ́ ni pé sáwọn ni bàbá yín ta ni ó parí ọ̀rọ̀ tẹ́ ń sọ sọ́wọ́ lálá sáwọn ni bàbá yín tẹ́ ń ìyún àpọ́nlé nìyẹn èwo lẹ́ ń tẹ̀lé wọn kiri ni sáwọn bàbá yín ìtumọ̀ ẹ̀ ni pé sáwọn bàbá yín ni tẹ́ ń tẹ̀lé wọn káàkiri kí lẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wọn àwọn kọ́ ni bàbá yín nafsu shay ṣùgbọ́n yàtọ̀ sí àwọn ló fi jẹ́ pé Ọlọ́run ní kúl ya ahlal kitab la taglu fi dinikum dinikum náà Ọlọ́run tó sọ láàyè mi pé al-yawma akmaltu lakum dinakum òun náà Ọlọ́run tó sọ láàyè mi pé lakum dinukum waliya din so gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ká mọ àwọn ìmọ̀ tó faraṣe nínú Al-Qur'an al-Karim eléyìí tààrà yà sí odidi ìmọ̀ kan ni lábẹ́ ẹ̀kọ́ nípa èdè tó lè tó ń túmọ̀ sí Al-Qur'an ó kún fún ìmọ̀ ó sì kún fún òye Ọlọ́run bá fi sọ pé la taglu fi dinikum ẹ̀yin al-kitab kò yẹ kọ́rọ̀ yóò wá dàbá yìí ẹ̀sìn yìí tá a fún Ànábì Ìsá tó mú wá bá yín yẹn ẹ̀sìn òdodo ni ẹ má tayọ ààlà bó ṣe wí yẹn náà ní kẹ́ ẹ dúró lé lórí ẹ má fi kún ẹ má yọ kúrò gairal haqq ẹ má ṣe nǹkan tó ṣe pa sódodo tí ń bẹ nínú ẹ̀sìn yẹn kún yẹn tọ́lọ́run rí fà sí ìsìláàmù náà ni in tó ń jẹ́ ẹ̀sìn láti ojú ayé ànábì Ibrahim tó fi dórí ànábì Ìsá ìsìláàmù yẹn Ọlọ́run rí fà sí bí náà ẹ má ṣàṣejù lórí rẹ̀ bọ́lọ̀ ń ṣe wá báwọn alùkìtàbí yẹn wí náà ló kan àwa náà gbà manhaju sàlàfíà ẹ má ṣàṣejù lérí ẹ̀ kò sí ní tó dáa táṣejù àtàṣe tó bá ti wọ̀ ọ́ yóò bàjẹ́ náà ni sípò àwọn ilé-ìní náà ní tó fi jẹ́ pé tẹ́yìn bá ń sọ̀rọ̀ nípa àsàlàfíà lénìí ọ á dà gẹ́gẹ́ bí kalimatun turadiful badaa bí ìgbà tó yẹ pé tó bá gẹ́ àsàlàfíà ìtumọ̀ rẹ̀ ní ìlànà àwọn tí ò lè pò lójú la taglu fi dinikum ìyẹn ò dọ̀tí àsàlàfíà ṣùgbọ́n ẹ má máa ṣàṣejù ẹ má máa ṣàṣe ètò torí pàṣẹ jù àtàṣe ètò kò sí bí nǹkan ṣe dáa tó yóò bá nǹkan náà jẹ́ tó kó bá wọn al-yahudu wa nasara òun náà nìyẹn so ẹ má wàá já gbé sọ́dọ̀ àwọn yahudu àti nasara nìkan ní mọ̀kọ́ọ̀mù tá a wà yìí gbogbo nǹkan tá à ń ṣe tó dáa ẹ má ṣàṣe jù lórí ẹ ẹ má ṣàṣe ètò lérí rẹ̀ táṣe jù bá ti wọ̀ táṣe ètò bá ti wọ̀ yóò bá nǹkan náà jẹ́ Ọlọ́run Ọba ní wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl wa adallu kathira wa dallu an sawa'i sabil abdul Allah subhanahu wa ta'ala eléyìí tí a tún láǹfààní láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí abdul Allah subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ kí ó ṣe wá láǹfààní o kọ́lọ́n kò ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa fi ddini wa dunya bi rahmatihi ya arhamar rahimin wa sallallahu wa sallama على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما ربا إن شاء الله يفوا iṣẹ́ masjid wa kò dáwọ́ dúró abi Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe iṣẹ́ náà láṣẹ pé kó sì jẹ́ ká sìn Ọlọ́run Ọba ní pípẹ́ ní ààyè náà kó sì ṣe ní ààyè ìmọ́lẹ̀ àti súnnà àti ìtọ́sọ́nà fún gbogbo ẹ̀dá برحمتك يا أرحم الراحمين. Account details masjid onani 051 993445 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque. Abdul Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run bá kí ó má ṣe kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Bákan náà àwọn munasabat eléyìí tí ó ń bẹ níwájú wa Abdul Allah subhanahu wa ta'ala Ọlọ́run kí ó bá wa ṣe nírọ̀rùn. Yawmu Sabt ìjọ mẹ́jọ ìní náà ni walimatu nikah
láàrin àwọn ọmọ wa Nuruddin Thalith àti ẹlẹ́yà rẹ̀ kọ́lọ́wọ́n bá kí ó bá fi àlùbáríkà sí èyí ò ní nílò Ìjẹ̀bú Òde kí Ọlọ́wọ́n bá kí òsìjọ́ náà ní ọjọ́ ìdùnnú fún àwọn ìdílé méjèèjì àti fún gbogbo àwa tí adàníyàn láti wà láàyè náà inshallah kọ́lọ́wọ́n yà sára rẹ̀. Bákan náà ọjọ́ yìí kan náà ni ìgbéyàwó láàrin ọmọ wa Asia Muslim Amin àti ọmọ ìyá wa Bidmos òun náà yóò wáyé ní ìlú Ìbàdàn ní Alákíá ní nafs yóò ní ọjọ́ kan náà gbogbo wa náà la fẹ́ ká pèsè ń bẹ̀. Ọlọ́wọ́n bá kí ó ṣe méjèèjì náà kó ṣe ní ọrùn fún wa kó sì bá wa fi àlùbáríkà tó pọ̀ kó bá wa fi sí rahmati iya arhamar rahimin. Àwọn odidi ọlá ni à ń fi ń lélẹ̀ yìí Ọlọ́run má jẹ́ àárín tirẹ̀ bánújẹ́ o. Àwọn ìdílé náà Ọlọ́run kó ṣe wọ́n ní ìdílé tí ó tún ayé ṣe, má ṣe ní ìdílé tí ó jẹ́ sábàbí fìtínà láyé. Kó wá ṣàánú àwọn ìdílé tiwa náà Ọlọ́run kó ṣàánú wa kó ṣe wá ní àríkọ́ṣe dáadáa fi dini wa dunya kó má ṣe wá ní àríkọ́ṣe àbúrú kó tún gbogbo wa náà ṣe bi rahmati iya arhamar rahimin. Bákan náà tó bá ti di on 29th of this month yóò tún wáyé láàrin àwọn ọmọ wa méjì ní ìlú Ẹdẹ, Mumtaz Lukman Sekoni àti Islamiyya Umuhani walimatun nikah ilé yóò wáyé ní ìlú Ẹdẹ 29th of August táwa ń bẹ̀ yìí. Bákan náà láàrin yóò tún wáyé níjọ́ náà láàrin Aisha àti al-akh Tayyib gbogbo ẹ̀ náà dáadáa ni abẹ́ Allah subhanahu wa ta'ala náà ọbẹ̀ sọ ti ẹ̀ náà so kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọlọ́wọ́ kó bá falbarka sí àti gbogbo àwọn míì náà tí ó tún wáyé táàmà tó jẹ́ nínú àwọn ọmọ Islam mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kọlọ́wọ́ bá kí ó bá fi albarka sí o bi rahmatihi ya arhamar rahimin. Àjálù bú tí ma ń ba nǹkan dùnú jẹ́ ọlọ́mọdé kó ṣẹlẹ̀ o. In tí ó jẹ́ dùnú tí ó tún jẹ́ àlékún ìdùn lórí ìdùnú oníkọ́lọ́run jẹ́ kí ó wáyé ní ọjọ́ náà àti lẹ́yìn rẹ̀ fún àwọn ìdílé tuntun náà àti fún ìdílé ẹnì kọ̀ọ̀kan wa. Subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.